my God. Ẹ wo flagging yẹn pọ̀. Mo á pé dà pé network app tí mo ń lò yẹn network yẹn ò fi bẹ́ẹ̀ gbé app yẹn dáadáa. Network yẹn kò fi bẹ́ẹ̀ gbé app yẹn dáadáa. So that network yẹn ò fi bẹ́ẹ̀ gbé app yẹn dáadáa. In fact, ẹ̀yin náà bá tẹ love, like and share, love, like and share. Bá tẹ love, like and share. Love, like and share. Love, like and share. Love, like and share. Bá tẹ love, like and share. Mo ti fẹ́ parí program yẹn náà ṣùgbọ́n flagging yẹn ti pọ̀ jù, flagging yẹn ti pọ̀ jù. Ó dẹ̀ ní fídíò kan tí fẹ́ fi hàn yín lórí app yẹn gangan. Mo ṣe fẹ́ lò, mo ṣe ń lo app yẹn. Fídíò kan àti fẹ́ fi hàn yín. Fídíò kan tí fẹ́ fi hàn yín, but máa padà fi hàn yín lórí bí àtọ́nà bá ní kí àwọn èèyàn lè rí dáadáa. Ẹ bá tẹ love, like and share, love, like and share. Love, like and share. Love, like. No voice. Okay, but no voice. How to no voice you? But no voice. Lady to man no voice. Ṣáwọn èèyàn ń gbọ́ mi ṣá. Ṣáwọn èèyàn ń gbọ́ mi báyìí. Àwọn èèyàn ló wà okay now. Why do I need no voice? It's okay. Yes, I know what okay. Ẹ wo network yẹn. Number one, network yẹn dey stop me. Number two, on tún flag program yẹn. Tani pé mo ní solid network. Only flag ẹ. Only flag ẹ. Ṣùgbọ́n ẹ jẹ́ sáré round up program yẹn. Torí mo ṣe débi tí mo ń lọ gangan. Òun náà ni. Àwọn kí ló wá ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí tó jẹ́ update nípa ọ̀rọ̀ case bàbá àti Saidi Shittu. Gẹ́gẹ́ bí nǹkan tí mò ń bá bọ̀ ni wípé bàbá ò rẹ̀ dà pé kí wọ́n kí kéèsì kó di wàhálà. Bàbá ò rẹ̀ di. Bàbá ti fẹ́ yọ̀ǹda kéèsì pé kí wọ́n fi kéèsì ilẹ̀ fọlọ́run. Kó tó wá di pé wọ́n wá lọ gbé àwọn ìgbésẹ̀ kan tó ní agbára gan láti fẹ́ fi harass bàbá kí ó gba gold. Tí màá ṣe lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run tó la bàbá yẹn. Wọ́n ti plan fún bàbá yẹn pé kí àwọn ọlọ́pàá mi wá láti zone 11 ní Òṣogbo. Pé kí wọ́n arrest bàbá yẹn lÉkòó. Kọ́n dẹ̀ gbé bàbá yẹn lọ sí Òṣogbo. Kódà according to information tá a gbọ́, kóòtù tí wọ́n máa ń lò, adájọ́ yẹn ti ń jókòó dé wọn l'Óṣogbo. Pé tó bá ń gbé bàbá bọ̀ báyìí o, tó bá di gbé dé báyìí o, wọ́n gbé lọ sí kóòtù nìyẹn. Tó bá gbé dé kóòtù báyìí, wọ́n á kàn bẹ̀rẹ̀, wọ́n á kàn lọ lá bàbá wọn mọ́ ibi tó máa ń gbé àwọn èèyàn lọ. Ṣùgbọ́n gbà t'Ọlọ́run ò wá gbà fún wọn. Ìyẹn ló wá ń bàbá pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí mi ò fẹ́ lo ipò tí mo ní. Tó ga gbọ́ la mọ̀ pé bàbá kí ó gba góòdù òkèrè nú ayé. Bàbá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò fẹ́ lo ipò tí mo ní. Mi ò dẹ̀ fẹ́ jẹ́ kíkí ní ìdí pé bóyá a fẹ́ run owó lé lórí. Ìgbà tó wá gbégbèsè yìí bàbá ṣe wá pé okay, dájúdájú ẹ̀ ṣe lérè. Ni bàbá náà wá ṣẹ̀ṣẹ̀ wá lo gbogbo ipò àtàgbára àtòwó àti mọ̀yàn gbogbo ẹ̀ làwọn náà wá lò. Èmi náà lè ṣàdé fún bàbá pé pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run bàbá lókùngbà tí bá ti dúró láti kọ ìyà fún gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá. Pàápàá jùlọ bàbá Mudiru Mordecas. Àti gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá. Èmi náà ṣetán láti wá support yín. Ló wà ó ṣe jẹ́ pé wà nínú purpose tí mo torí ẹ̀ wá sí Nàìjíríà. Mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo ìrìn tí bàbá ń rìn èmi lè má tẹ̀lé wọn o. Mo lè máa tẹ̀lé orí bí mi ṣe rìn tèmi o. Ṣùgbọ́n ó lójú ọ̀nà tí bàbá máa rìn tí wọn ò ní bá mi ń bẹ̀ tàbí kí ìrìn yẹn ò ní padà di pé a máa padà kanra wa. Tó dáa méjì àlejò máa rìn papọ̀.
àlejò máa rìn papọ̀ torí aburú ò ní ṣe wá àmọ́ ète irọ́ àbùkù plan àwọn ọ̀tá lé wa lórí ṣùgbọ́n ìrìn wa Ọlọ́run ní kó máa jọra wọn. Ibi tí mo wá dé lẹ́ẹ̀kan ni pé ibi tí wọ́n ti lọ sí ọjọ́ tí wọ́n wá lọ sí first headquarter lẹ́kọ̀ọ́ níbi tí Saidi ti lérò pé àwọn fẹ́ plan láti gbé kéèsì láti Èkó lọ sí Àbújá. Woman tí wọ́n máa ń lò níbẹ̀ èèyàn dáadáa lọmọbìnrin náà, èèyàn dáadáa ni torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ woman yẹn ò mọrú aburú tó wà lọ́wọ́ Saidi Shittu ló ṣe ń wò pé òun fẹ́ ràn án lọ́wọ́ ṣùgbọ́n gbà tí woman yẹn padà wá gbọ́ àwọn aburú tó wà lọ́wọ́ Saidi Shittu tó padà wá rí pé tó padà wá gbọ́ àwọn aburú tó wà lọ́wọ́ Saidi Shittu tó padà wá rí pé dájúdájú aláburú lélẹ̀ tọ́lọ́run tó wá ní kí àwọn tó tún jẹ́ àwọn ìyá inú ayé, àwọn ìyá nínú ayé gangan tí wọ́n wà nínú ayé gangan, àwọn tí inú ẹ̀yìn àwọn ìyá tó wá pé woman yẹn wọ́n tó wá jẹ́ kó yé woman yẹn wípé ọmọ tó wá sáwá bẹ́ẹ̀ yẹn o aláburú ni, aláburú ni. So that woman yẹn padà pé bàbá kí ó gba gold sọ̀rọ̀. Woman yẹn dẹ̀ padà ní kí òun náà wá. Ìyẹn ló bí wíwá tí wọ́n jọ pàdé níbẹ̀ yẹn níjọ́ Wednesday. Ọjọ́ Wednesday tí wọ́n lọ yẹn mo wà nínú ọgbà yẹn kódà mo ṣáájú wọn débẹ̀. Ṣùgbọ́n ọmọ ẹkùn bẹ́ẹ̀ kì í máa ṣe ẹ lè ṣe bẹ́ẹ̀. Wàláì tàláì mo wà nínú ọgbà yẹn jọ yẹn. Kódà ibi tí Saidi Shittu páàkì mọ́tò ẹ̀ sí lọ́wọ́ ẹ̀yìn ibi fẹ́ǹsì lọ́wọ́ ẹ̀yìn mo wà kódà tó sí ẹ̀gbẹ́ iná mo páàkì sí. Táìmù tó débẹ̀ wọ́n ti débẹ̀ látàárọ̀ mi mọ̀ wà tó débẹ̀ mọ̀ kó mo bá ẹ̀ bẹ́ẹ̀ ni o. Ṣòye ó páàkì mọ́tò ẹ̀ síbẹ̀ mò ń wo mọ́tò ẹ̀. Èmi dẹ̀ alẹ́gò gẹ́gẹ́ bí ọmọ ọgbọ́n gẹ́gẹ́ bí ọmọ gbòòrò tó mọ bọ́ ṣe ń jarú ogun yẹn àwọn ọmọ kéékèèké tó kó àwọn ọmọ kéékèèké tẹ́ mo kàn wá àwọn ọmọ ẹ̀ pé irú àwọn ilé tó bá yípa wà nínú ọgbà irú àwọn ilé a máa tí ọ̀la àwọn ilé ó já tí oníkan tó fi já ni wípé tí wọ́n bá ti ń jarú ogun báyìí ayé ò gbọ́dọ̀ mọ irú mọ́tò tó ń lò tí mo mọ́tò tí mo ń lò lè kó mo ṣe wáyé ayé ò gbọ́dọ̀ mọ irú mọ́tò tó ń lò so that mọ́tò tí mo gbé wọnú ọgbà yẹn kò sẹ́ni tó mọ̀ kódà kó lè mọ̀ kí mo gbé mọ́tò kódà tó mọ̀ pé ká tó kó ń bẹ̀ yẹn ẹ̀ka tó wá síbẹ̀ yẹn akọ́ ọjọ́ lọ ajé mi àjọ bàbá kọ́ ọjọ́ lọ sí zone 2 àjọ wà ní zone 2 mo wọnú zone 2 bá jọ lọ rí gbogbo àwọn ọ̀gá on top tàjọ lọ rí ni kódà ọlọ́pàá tó ń ṣe tó fẹ́ máa dáwọ́ rú lẹ́jọ́ mẹ́ta yìí tí tó fẹ́ máa dáwọ́ rú ìyẹn náà kò sí wàhálà ní sọ̀rọ̀ pọ̀ lórí yẹn ṣùgbọ́n iṣẹ́ tí bàbá kan rán sí ọ̀gá ó gbọ́dọ̀ dáṣẹ́ yẹn padà torí èèyàn kì í jẹ lábà èèyàn kì í jẹ lọ́nà méjì ó lè máa jẹ lọ́ọ̀tún kó fẹ́ máa jẹ lọ́sì iṣẹ́ tá a mọ̀ kọ́lọ́pàá jẹ́ kó ṣe ni pé kọ́lọ́pàá dúró lórí justice kó dúró lórí òdodo ìwọ̀n tọ́lọ́pàá bá ti kó fẹ́ máa dáwọ́ rú báyìí náà kò lè work so that gbogbo tó ń sọ lánàá pé owó kí ni gbogbo yẹn eré ọmọdé ni bó ṣe ń bọ̀ lórí yẹn béèrè lọ́wọ́ ọlọ́pàá yẹn béèrè lọ ṣe bó rí mi nígbà tí èèyàn tún rí mi tó tún béèrè lọ́wọ́ mi pé ṣé mi mò ń jọ́ kan lọ́mọ ṣé o mọ̀ pé detective FBI ló tún béèrè lọ́wọ́ ẹ̀ èmi lè má ṣiṣẹ́ ọlọ́pàá ṣùgbọ́n ẹ̀bùn tọ́lọ́run fún mi ó pọ̀ mo wọ bẹ̀ it's a normal thing ọgbà ọlọ́pàá wà for everybody ní now ọ̀pọ̀ ọlọ́pàá wà for everybody so that nígbà tí ẹ dé first headquarter mo wà ń bẹ̀ ṣòye dóòlè tí mo kàn ṣe ní kí mo mọ̀ máa tẹ̀lé wọn wọlé ṣùgbọ́n èmi fẹ́ máa wò nǹkan tó ń ṣẹlẹ̀ ń ta ìta ẹni mo padà wá rí wípé àwọn kan wá ń pè mí sákèsí pé sẹ́yìn náà tó páàkì who is that tani ó kù díẹ̀ mo ti fẹ́ ṣe tán kù díẹ̀ jọ̀ọ́ kù díẹ̀ ṣé o kì í sílẹ̀kùn ẹ̀kọ́ wọlé ẹ sílẹ̀kùn fún mi wọlé bẹ́ẹ̀ tán ájò ó yá sílẹ̀kùn gbà náà mo ti wà lórí program
legacy ló ń dá mi láàmú ẹ wò ẹ jẹ́ n gbé sí legacy máa gbé kámẹ́rà sí ẹ lójú legacy o legacy ló ń dá mi láàmú so that mo wà ń bẹ̀ ṣùgbọ́n ọmọ ọgbọ́n tilẹ̀kùn fún mi ṣùgbọ́n ọmọ ọgbọ́n làwa àwa mọ̀ bó ṣe ń jarú ogun yìí dáadáa àwọn bó ṣe ń jarú ogun yìí so that ṣùgbọ́n nígbà tẹ́ padà wọlé gbogbo bó ṣe dọ̀bálẹ̀ tó ń bẹ bàbá kí ó gba góòdì tí wọ́n ń fọ́ kí omi mú ẹ lórí báyìí pé tó ń fọ́ kí omi mú ẹ lórí gbogbo yẹn ń bẹ bàbá kí ó gba góòdì tí ó máa yẹn ń fọ́ kí omi mú ẹ lórí tí tó ń gbẹ́sẹ̀ lé ẹ lórí tó wá dọ̀bálẹ̀ ní ìdọ̀bálẹ̀ tó yẹ pé o dẹ̀ ń sọ fáwọn èèyàn níta pé kọ́ máa dọ̀bálẹ̀ kí ló ṣẹlẹ̀ hello azara mo lo program hello kí ló ṣẹlẹ̀ mo ti wà lórí program ẹ máa parọ́ àwọn kan máa dọ̀bálẹ̀ ń ta ìwọ dẹ̀ dọ̀bálẹ̀ ní kọ̀rọ̀ ẹni kò búra tí ò bá dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ náà ó dọ̀bálẹ̀ báyìí tó ń bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ tó wá ń bẹ̀ ní kọ̀rọ̀ yìí tó wá gé bẹ́ẹ̀ náà ló ṣe sóbà níta gbangba wàláhì ọ̀rọ̀ yìí ti máa tán wàá bẹ̀bẹ̀ ní kọ̀rọ̀ wàá wá déta gbangba wàá máa sọ pé wọ́n ló wà lórí right wáyé tó sọ pé wọ́n ló wà lórí right ní kọ̀rọ̀ wáyé tó sọ pé wọ́n wà lórí right but ìyẹn kọ́ mo fẹ́ lò for now kó tó wá di wípé bàbá kí ó gba góòdù kó ń bẹ̀ ṣé nǹkan tó ń tẹ padà panu pọ̀ sí lórí náà ni pé kẹjọ lọ court tẹ bá dé court kó lọ ṣe affidavit pé nǹkan tó ń ṣe yìí o ò ní ṣe mọ́ wá dé tọrọ apology lórí gbogbo àwọn bàbá tí yẹ kó tọrọ apology lórí wọn ṣùgbọ́n tó bá tí ì ṣetán àti lọ sí court tó lọ ṣe ohun tó yẹ kó ṣe tí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ ò ní tán lè kanná gbogbo àwọn tó ń rán wá pé kó máa bẹ bàbá kí ó gba gold gbogbo wọn náà lọ tóbi inú ayé tó dẹ̀ lè gba nǹkan lọ́wọ́ bàbá kí ó gba gold ṣùgbọ́n kò sẹ́nìkan tó máa gbọ́rù nǹkan tó ń ṣe tó máa ní kó lọ score free pé ò ní dé court ṣé o mọ èèyàn tí wọ́n gbé lọ court ni 3 years ago ló ti bá yá Gàmbàrí ṣẹjọ́ ní court àfọ aláàfáà tí ó dárúkọ gbé dé court náà ó gbé dé court sọ̀rọ̀ wọ́n wá ń pariwo yìí wọ́n bẹ̀bẹ̀ ń sìn olóhùn àwọn èèyàn kó máa bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ kó bẹ́ẹ̀ di bàbá kí ó gba gold lọ́wọ́ mú kó má lọ court àwọn ènìyàn tóbi inú ayé lóòótọ́ o ṣùgbọ́n tí wọn náà ò bá fẹ́ tó bá ń pe ọ̀rọ̀ yìí o máa tẹ̀sí sọ condition ẹ̀ àwọn tó rán bàbá náà ti bá wọn sọ̀rọ̀ condition ṣùgbọ́n bọ́rọ̀ yóò ní dé court wọn náà máa lọ court bàbá kan ti dúró ló pé àwọn ò ní rán ẹlẹ́wọ̀n wọn láìta láwọn náà ò ní rán ẹlẹ́wọ̀n wàá dẹ̀ ṣe undertaking wàá ṣe affidavit lórí ọ̀rọ̀ ìlọ́rọ̀ bá tán yes who is that who is that kí ló fẹ́ o ṣì máa clean ẹ̀ but mo busy báyìí mo ṣì busy so that gbogbo àwọn tó ń pè tán ní máa bẹ bàbá mi ò kó bàbá ò sọ fún mi àjọ èmi náà ń gbọ́ bó ṣe ń lọ kódà títí kan bọ̀dá wa bàbá wa ọ̀gá wa Máyégún the general number 1 kábíyèsí o olúayé kò ní bàjẹ́ fún yín bàbá gan nígbà tó pè lánàá Zone 2 la wà lánàá náà gbogbo àná yẹn Zone 2 la wà so that ẹ̀bẹ̀ tó ń bẹ̀ yìí Saidi ìwọ gan mọ̀ lẹ́mí ara ẹ pé o ò bẹ̀bẹ̀ o kàn fẹ́ dí o fẹ́ kí àwọn èèyàn di bàbá yẹn lọ́wọ́ mú kó lè láì ṣàbúrú tó fẹ́ ṣe ni bọ̀dọ́ lọ́wọ́ tí bàbá yẹn ti mọ gbogbo òjì ẹ̀ tó bá ń bẹ̀bẹ̀ ní gbogbo abúrú tó tún lọ fi àwọn pages yẹ ṣe ìwọ tó ń bẹ̀bẹ̀ tó náà ń bẹ̀bẹ̀ ẹ wo nǹkan tó lọ gbé sórí page ẹ nǹkan tó lọ gbé sórí page ẹ nípa bàbá kí ó gba gold òun dànù àwọn pages yẹ ìwọ tó náà ń bẹ̀bẹ̀ lélẹ́yìí o ẹwẹ́ tó náà ń bẹ̀bẹ̀ o mo fẹ́ fi àwọn tó ń rán kọ́ wá bẹ̀bẹ̀ o àwọn tó ń rán bẹ̀bẹ̀ ẹ̀wọ̀n kan tó lọ gbé sórí orí page nípa bàbá kí ó gba gold ó ń blọ́ọ̀gì bàbá yìí ó dẹ̀ ní kó máa bẹ̀bẹ̀ ó dẹ̀ sí ń blọ́ọ̀gì bàbá yìí ṣé káwọn wá dákẹ́ káwọn máa wẹ̀ níran ni kó wá ra ìṣàbúrú fún bàbá yẹn àbí gbogbo àwọn mọ́tò tó ń tẹ̀lé bàbá yẹn kiri tẹ̀lé bàbá yẹn kí bàbá yẹn dákẹ́ kẹlọ ẹ́ńtà bàbá yẹn ohun tí ẹ̀ dáná
kí wọ́n wá dákẹ́ lọ ẹ́ńtà bàbá yẹn òun ní kò máa bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ nǹkan tó lọ gbé sórí péjì ń bọ̀ òun fẹ́ fi hàn yín ni o òun dànù oh God òun dànù ẹ lọ gbé bàbá yẹn ẹ lọ gbé ẹlẹ́dẹ̀ ẹ wá gbé sórí bàbá yẹn kó wá dákẹ́ máa wò yín níran àbí òun lélẹ̀ kó dákẹ́ máa wò yín níran ẹ wò nǹkan tó lọ ṣe fún bàbá yẹn ẹ̀kọ́ tó ṣe fún bàbá yẹn ó lọ gbé ẹlẹ́dẹ̀ sórí bàbá ní bàbá yẹn pé lákẹ́ orí ẹlẹ́dẹ̀ gbogbo àwọn péjì owó ìṣẹ́ ìṣe lórí péjì yín so that gbogbo àwọn tó ń ránṣẹ́ yẹn wọ́n tóbi inú ayé lóòótọ́ wàláì wọ́n tóbi inú ayé wọn kéré inú ayé ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà lẹ́yìn tí wọn náà bá ń fẹ́ kí ọ̀rọ̀ yìí kó parí wàá ṣe ohun tó ní kó ṣe ni wàá tó dé gbogbo ego tó ń lò yẹn wàá gbé ego yẹn wálẹ̀ wàá gbé ego yẹn wálẹ̀ wọ́n wá ṣe ohun tó yẹ kó ṣe jẹ́ kí n sọ tọ̀rọ̀ fún ẹ bàbá kí ó gba góòlù sọ lánàá fún ẹ mo dẹ̀ fẹ́ kó lọ mọ̀ pé tí bàbá kí ó gba góòlù tó kéré náà tó di competition tí bàbá kí ó gba góòlù tó kéré gbogbo ọgbọ́n pé bóyá kí mùdírù má competition kí mùdírù má dìde wo tó bá máa tó dìde nípa kéèsì mùdírù mọ́ríkàs tó bá máa tó dìde nípa ọ̀rọ̀ kéèsì mùdírù mọ́ríkàs ibi mo bó ifẹ́ ṣe kéèsì bó ifẹ́ bọ́ ń bẹ̀ torí owó tó ná yẹn wàá ná owó yẹn wàá náwó máa sú ẹ owó tí ẹ kò fi ṣe ń re wàá ná owó yẹn ó máa sú ẹ ṣó ti rí wàhálà tó wá kó àwọn fámìlì ìyàwó ẹ sí tí wọ́n wá ń lálàṣe ní station because bàbá sọ̀rọ̀ kan kò rẹ̀ sí rọ́ńbẹ̀ àwọn tó wá láti Òṣogbo náà ohun tó padà ṣẹlẹ̀ sí wọn ní station níjọ́ Wednesday tí wọ́n wá ohun tí wọ́n expect ni wọ́n bá ìṣojú ń bá ní bọ́ọ̀sì wọn ṣe wọlé ìṣojú bá ní bọ́ọ̀sì tí wọ́n gbé wá láti Òṣogbo ṣe wọlé tó ti kọjá wájú mọ́tò ní iwájú báyìí mọ́tò yẹn ó kọjá wájú báyìí ni kó tó di pé wọ́n wọlé ọ̀tọ̀ nìkan tí wọ́n bá nínú ilé tó di pé wọ́n arrest him ihun tí ò ṣẹlẹ̀ rí sí àwọn bọ̀dà tó wà lóṣogbo Yusufu dẹ́n sọ ihun tí ò ṣẹlẹ̀ sí níjọ́ yẹn ó kọ statement báyìí wọ́n arrest òun ó dẹ̀ kọ statement but mi ní jáde tán lórí yẹn ó kọ statement báyìí kó dé pọ́n padà release on bail gbogbo àwọn tí dóṣogbo padà yẹn ó tọ́nà padà sóṣogbo ṣùgbọ́n wọ́n arrest wọ́n dẹ̀ padà fún bail because ó kó àwọn lọ́ọ̀yà dání tó dẹ̀ gba bail ẹ̀ géèmù yìí ti yàtọ̀ tí bẹ́ẹ̀ tí máa ń gbá géèmù yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti yàtọ̀ ẹ gbàgbé ó yàtọ̀ kódà ìjọ yẹn gangan wọ́n àrẹ́sì Amiru Ajala wọ́n àrẹ́sì Amiru Ajala fún complete 7 hours tó fi ń kété Saidi Shittu kó tó bá padà wá release wọn on bail lóòótọ́ wọ́n ní ká wá lánàá ẹ̀ padà wá ṣùgbọ́n àwọn ò ní láti pariwo àdéhùn láti máa sáré kiri àdéhùn láti máa sọ ohun tó fẹ́ ṣẹlẹ̀ gbogbo gbèsè tẹ́ ń gbé pé kíkí ọ̀rọ̀ Àbújá kò ṣe Àbújá ìníṣó l'Àbújá wágbọ́n ti rẹ́dì gbajà ẹja máa lọ sí Àbújá àwágùn tí ẹ wá ti kéèsì yẹn lẹ́kọ̀ọ́ mọ́ tó bá pẹ́ lóòótọ́ ẹ fẹ́ lu ẹsẹ̀ ẹ fẹ́ lu agbára àwágùn ṣe mọ́ lẹ́kọ̀ọ́ ẹja máa lọ sí Àbújá ẹ bá wa ń bẹ̀ ṣojú bí ohun tójú Àjàlá wá rí tójú Àjàlá wá padà wá rí ní station níjẹta òun fẹ́ fi hàn yín kẹ́ lè mọ̀ wípé tí wọ́n bá ń sọ pé kí ọmọdé má dẹ́tẹ̀ kò sí wàhálà tó bá lè dànù gbogbo nígbà tí wàhálà yìí wá ṣẹlẹ̀ sí ohun tá à ń sọ fún Alhaji Komoru Ajala lájọ ọjọ́ yìí ni pé ẹ kìlọ̀ fún ọmọdé bó ṣe ń bá àwọn àfáà lórúkọ jẹ́ yìí ò dáa bí bá wọn lórúkọ jẹ́ yìí ò dáa tí wàhálà ẹ̀ bá dé ó máa padà kó yín sí wàhálà tí ó padà kó yín sí wàhálà nsìn tí ó padà wá kó yín sí wàhálà báyìí tẹ́bá wá rí bí wọ́n ṣe wá ńlá láṣẹ ara wọn níwájú station odindi àfáà àgbà ìmọ̀ọ̀mù odindi àfáà àgbà ìmọ̀ọ̀mù ọkọ ọmọ ẹ wá ń kó ẹ sí wàhálà ní station wọ́n wá ń wá owó kiri Ọlọ́run má fàdánwò orú ẹ̀kàn mi pé àwọn fámìlì ìyàwó mi wá kó sí wàhálà tó wá padà wá dùn mí ni pé mi wá rí fámìlì Saidi kankan tó yọjú gbogbo àwọn tó wá jẹ́ lọ àwọn tó ń pariwo máa lè ṣó ìjáyà ní gbogbo wọn lè yọjú sí station gbà tí wọ́n rí pé kí ní ìfẹ́ boomerang wọn lè yọjú sí station wàláì Àjàlá ló wá ń sáré kiri bó ṣe ń lọ ló ń bọ̀ bẹ́ẹ̀ ni mo ní kámẹ́rà ń tẹ̀lé kiri ni kò mọ kámẹ́rà ń tẹ̀lé òun
kò kún ṣe inú station lélẹ̀ ìta station ní ojú títì ní kámẹ́rà ń tẹ̀lé kiri ni náà ń wá owó kiri bẹ́ẹ̀ ni bí ìyàwó Saidi ṣe gba báyìí ọ̀yìn Àjàlá máa gba báyìí ìyá ìyàwó ẹ̀ máa gba báyìí náà ń wá owó kiri ní station. Àwọn tó wá ń pera wọn láàlùsùn náà pé kọ́ máa fún yàn ní bribe ẹ wá wo Àjàlá bó ṣe ń ka owó lójú títì owó ọlọ́pàá tán dídí wa kó fún wa lọ́nkó la ilaha illallah Muhammadu Rasulullah. Ẹ jẹ́ kí n fi hàn yín ó kọ́ dùn pé mi ráyè lo kámẹ́rà yẹn ṣùgbọ́n ẹ jẹ́ kí n fi hàn yín mo bọ̀ ẹ jẹ́ n fi hàn yín kẹ́ lè wò ó jẹ́ kí n gbé sí bá kámẹ́rà kí n fi hàn yín kẹ́ lè wò dáadáa kẹ́ lè gbádùn ẹ̀ ṣáwọn èèyàn lè rí báyìí ṣá Àjàlá ló jókòó yẹn o ẹ ti rí Àjàlá ló jókòó yẹn o ẹ máa wá wò ó sí yìí o Àjàlá ló jókòó yẹn o ẹ máa wá bó ṣe ń lálàṣẹ ara wọn nítorí owó ẹ bó ṣe ń lálàṣẹ Àjàlá ló jókòó yẹn o Àjàlá nìyẹn o ẹ máa bó ṣe máa lálàṣẹ ara wọn sìn ẹ rí gbà òun ló ń kọ́ọ̀lù lọ yẹn o òun ló ń kọ́ọ̀lù lọ yẹn ìgbà tó ń pè Saidi nìyẹn o ìgbà tó ń pè nìyẹn o tó ń lálàṣẹ tó ń retí ẹ̀ tí ó lè yọjú òun nìyẹn o òun ló ń lálàṣẹ bó ṣe ń lálàṣẹ àwọn fámìlì ìyàwó ẹ máa wá wòran o tó ń wá owó kiri ìyá ìyàwó ẹ nìyẹn o Kàfáyá nìyẹn o Kàfáyá lè rí yẹn ló lò jáàbù black yẹn o Kàfáyá nìyẹn o Kàfáyá nìyẹn o owó náà ń wá kiri yẹn o Àjàlá nìyẹn o ẹ̀dígá Àjàlá owó ni wọ́n wá kiri yẹn owó ni wọ́n wá kiri yẹn o ẹ máa rí nsìn POS náà lọ yẹn lọ ń gbowó Kàfáyá nìyẹn o wọ́n wá ń lálàṣẹ ara wọn ní station láhìláhì Ọlọ́run má jẹ́ kí n fi ọmọ fún ọkọ tó mọ̀ máa dà mí láàmú báyìí Kàfáyá ló lọ yẹn Kàfáyá nìyẹn o Kàfáyá ìyàwó Saidi nìyẹn o Kàfáyá ẹwà Àjàlá ẹ máa wo owó ló ń wá kiri yẹn o ẹ máa wo owó ló kó dání yẹn o owó ló kó dání yẹn ló lọ gbà ní ẹrí ẹ bó ṣe ń kawó láàrin títì láhìláhì lálẹ́ owó ló ń káàkiri láàrin títì yẹn o owó ló ń ká láàrin títì yẹn o ó dùn pé mi ráyè lo áàpù mi ẹ ti rí owó ló kó dání yẹn Àjàlá nìyẹn o Àjàlá nìyẹn owó ló kó dání ló ń ká láàrin títì yẹn o owó ló ń kó dání ló ń ká láàrin títì yẹn Àjàlá nìyẹn o ẹ wò òun nìyẹn o ṣe ti rí owó ló kó dání tó ń kawó láàrin títì POS náà ti ń bọ̀ yẹn o ẹ wá bẹ̀ pé owó kí náà lọ gbà yìí owó tó fẹ́ fi béèlì tó fẹ́ lọ fi ṣe sẹ́tù nìyẹn owó tó fẹ́ fi sẹ́tù ní o ẹ máa rí Kàfáyá náà ẹ wò àwọn ló wà lẹ́gbẹ̀ẹ́ títì yẹn o ẹ ti àwọn ló wà lẹ́gbẹ̀ẹ́ títì yẹn o ẹ wò Kàfáyá nìyẹn o ibi tó ti ń kówó lọ nìyẹn o Kàfáyá nìyẹn o ẹ ti rí Kàfáyá ló lọ yàn àti ìyá ìyàwó ẹ wọn lálàṣẹ ẹ tó tún wò lẹ́ẹ̀kan sí ẹ ti rí ibi tó jókòó sí nìyẹn o Àjàlá ló jókòó yẹn Kàfáyá ló dúró ló lò jáàbù black yẹn o Kàfáyá ló lò jáàbù black yẹn o àbúrò Kàfáyá ni irú Àjàlá nìyẹn bàtó ń pè Saidi yẹn gbogbo tó jọ ń sọ pátá ni gbogbo ẹni mo gbọ́ o àbọ̀tà ti ń bọ̀ lórí yẹn létà gbogbo tó sọ pátá ni ó wà ní rékọ́dìn ẹ̀yìn ẹ̀mọ̀kẹ́ vi ilẹ̀ ń bá ta Kàfáyá nìyẹn o ìyá ìyàwó ẹ̀ nìyẹn wá lálàṣẹ ní station ẹ wò ìyá ìyàwó ẹ̀ nìyẹn o ìyàwó Àjàlá nìyẹn o Kàfáyá nìyẹn wọ́n wá ń gbéra wọn ṣépè gbà tó kó nígbà tí à ń sọ fún yín pé kẹ́ ẹ sọ fún pé ohun tó ń ṣe yìí ó máa nẹ́yìn ẹ sọ fún gbà ní ẹwà Àjàlá bóyá wọn lálà odidi àáfà àgbà láàyè torí ẹwọ odidi àáfà àgbà ẹwọ Kàfáyá ní ìyàwó Saidi Ọlọ́run má yẹ kí n kó àwọn fámìlì ìyàwó mi sínú wàhálà báyìí Ọlọ́run má yẹ kí n kó àwọn fámìlì ìyàwó mi sínú irú wàhálà báyìí wọn lálà ṣe níwájú station ẹwà Àjàlá bó ṣe ń kawó láàrin títì láìlá ẹwà bó ṣe ń kawó láàrin títì ẹwà bó ṣe ń kawó láàrin títì láìlá ìlàlá owó tó fi ṣe sẹ́tù ní ọwọ́ fi sẹ́tù ní o ẹwà bó ṣe ń kawó láàrin títì ẹwà bó ṣe ń kawó láàrin títì láìlá ìlàlá ẹwà Saidi bó ṣe wá ń ṣe ayé àwọn àánú ẹ̀ ẹwọ ẹni tó sọ ayé àwọn àánú ẹ̀dà ta nìyẹn tó ń pè mí ẹwọ ẹni tó sọ ayé àwọn àánú ẹ̀dà torí tọ lọ́hùn la ilaha illallah la ilaha illallah ẹwọ̀n ẹlẹ́gbẹ̀ẹ́ títì ẹwọ̀n ẹlẹ́gbẹ̀ẹ́ títì ẹwọ̀n ẹlẹ́gbẹ̀ẹ́ títì ẹwọ ṣe ńlá láṣẹ kiri ẹwọ ẹ jẹ́ kí n da dúró ń bẹ ó pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ ó pọ̀ kí ló ṣẹlẹ̀ padà mi ò tí ní kó lọ
ẹ wò àdúrà tá máa ṣe ni wípé Ọlọ́run abẹ̀wò Ọlọ́run má jẹ́ kí ọmọ wa àti ọkọ ọmọ wa àti ìyàwó ọmọ wa Ọlọ́run má jẹ́ kó sún wa délé ẹjọ́, má jẹ́ kó sún wa dé station. Mọ̀ tó fa gbogbo wa láti ṣẹlẹ̀ sí wọn yìí màá sọ fún yín. Ṣé mo tó fa gbogbo wa láti ṣẹlẹ̀ sí wọn yìí ni wípé nígbà tí wọ́n mú Saidi Shittu, Amiru Ajala ní ṣọtí ẹ̀. Amiru Ajala òun ló jẹ́ ṣọtí fún Saidi Shittu. Ìyẹn ọkọ àná ẹ̀ ní o, bàbá ìyàwó ló ṣe ṣọtí fún ọkọ ọmọ ẹ̀ ní station. Dájúdájú ọ̀daràn lẹ fọmọ fún. Ọ̀daràn lẹ fi ọmọ fún. Òun ló wá ṣe ṣọtí ẹ̀. Ọjọ́ tó wá ní kí Saidi yọjú sí station tó fẹ́ gbẹ́jọ́ lọ court, Saidi ò wá yọjú. Ná fi mú Àjàlá mọ́lẹ̀. Tí gbà tó ń sáré kiri wọ́n fún ní partial bail. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá, àwọn lọ́yà àwọn wà nínú ilé, àwọn náà ń bá wọn negotiate, náà fi ní pé náà fi ń wá owó kiri. Náà fi ń sáré kiri, náà ń wá owó kiri. Ẹ jẹ́ wá sòótọ́ ọ̀rọ̀ fún yín, kò wá sí nǹkan tó wá fa eré tó ń sáré kiri yìí o. Tí Saidi ò bá ti yọjú, ibi tẹ́jọ́ dé dúró báyìí o. Níbi tí ẹjọ́ dé dúró báyìí o. Tí Saidi ò bá ti yọjú sí station, ẹ gbàgbé ìnísọ̀n tó máa padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn kí ikú máa gbọ́hùn. Tí Saidi ò bá ti yọjú station tó máa padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn ẹnu mi kọ́lẹ̀ ti máa gbọ́, èmi ò ní sọ kankan. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ó pọ̀ jù báyìí lọ, fídíò yẹn pọ̀ mi kan ọlátẹ́mi ìwà confident mo ṣe ń gbé kámẹ́rà dání yẹn. Mo lè máa padà post ilé ìsòrí ìsòjẹ́ máa padà post ẹ̀ ojú títì mo ti record. Kòkó ṣe inú station èèyàn gbọ́dọ̀ ti lo fóònù. Mi ìwọ́nu station lọ record. Ibi tó ti ń lálàṣe ní títì mo ti record. Mo dẹ̀ ń lọ báyìí, mo ń bọ̀ wájú wọn báyìí, ọkùnrin tó ń kọjá wọn lè mọ̀ mí, ọmọ ẹkùn náà dà, ọmọ ẹkùn náà dà, ọmọ ẹkùn Giwa Samon Sangudu. Giwa Samon Sangudu. Ẹ wo mi ṣe wà lẹ́kọ̀ọ́ pẹ̀lú yín, máa gbé ẹ̀mí gbóná gan. Ṣùgbọ́n mi ò ní ṣe ohun tó bá ti yàtọ̀ sófin. A máa ṣe pẹ̀lú lànà òfin ni. Pẹ̀lú òfin la máa ṣe. Mo sọ fún yín pé àní àìsí ní Nàìjíríà mi lẹ́kẹ̀ẹ́ máa ṣe wípé ẹ̀ ń jẹ lọ. Lórí tó wà lẹ́yìn. Lẹ́yìn pé kẹ́ agba kádàrá ká wọ láwọn àgbàlagbà tó ń pè wá kájọ yanjú ẹ̀ síbi tá bá jọ fẹ́ sí. Kájọ gbà síbẹ̀. Àmọ́ pé ẹ máa bí pé gbogbo agbára tẹ máa ń lò tẹ́lẹ̀, gbogbo ọgbọ́n, gbogbo wúrúwúrú tó di answer, wúrúwúrú tó di answer ni. Wúrúwúrú tó di answer ọ̀rọ̀ eléyìí o. Ẹ sáré ní ìṣó ẹni ṣó bí bá wọ̀n yìí, àwa gan tẹ̀lé yín. Kí ló ń ṣe yín? Ẹ sáré ẹni ṣó bí bá wọ̀n yìí. Àní ẹgbẹ́ kéèsì ní ṣó l'Àbújá, àwa gan fẹ́ lọ sí Àbújá. Ó dà àwa gan ò trust bọ́ọ̀yì yẹn mọ́, àwa gan ò trust ẹ̀ mọ́. Ẹgbẹ́ kéèsì ní ṣó l'Àbújá, àwa gan lọ Àbújá. Kí lẹ̀ ń ṣe béèrè yìí? Ẹni ṣó l'Àbújá, àwa gan ti lọ. Okay, kí wàá gbé yín débẹ̀. Ọmọ má jáde tán kan lọ́mọ. Àwa gan lọ Àbújá. Ó dà Òṣogbo gan, àwa ti wọlé s'Òṣogbo sónà 11 àti wọ Òṣogbo. Okay, ẹ tún máa rí bẹ̀bẹ̀ mi ní jà yín, ẹ máa rí bẹ̀bẹ̀ kí n tó lọ, ẹ máa rí bẹ̀bẹ̀, ẹ máa rí fíìmù kan tó máa ṣẹlẹ̀ l'Òṣogbo yẹn. Ẹ mọ̀ wípé àìlèjà ni tá bàbá mi ò dé bí báyìí. Àìlèjà ni a máa wọ ẹ̀yìn ìwé ẹ̀ tó ń ṣe yín ní ṣe lọ́nà tí ò bófin mu, òfin la máa tẹ̀lé. Tó bá ti mọ right lábẹ́ òfin ò lè kí ló kàn mí, kí ló ò lè jìyà náà ní Nàìjíríà tàjọ wà. Nàìjíríà tí mo wà yìí, àìmọ̀ wà l'Amẹ́ríkà gan lásán ẹ mọ bóyá ń lọ ní láti mọ wá Nàìjíríà. Ẹ bá mi tẹ love like and share jàre, kí lẹ fi ń ṣeré yìí. Kí lẹ fi ń ṣeré bí ọmọ ejò yẹn, stop playing yẹn kan waste owó ni. Ṣé lórí tèmi ẹ̀ ń waste owó ni, ẹ gbàgbé. Lórí tèmi ẹ̀ ń waste owó ni. Ẹ jẹ́ àmọ́ bí tí mo wà náà, ẹni kan wá bá mi bẹ́ẹ̀ náà. Ẹ mọ bí tí mo wà ni.
mi kò leko náà mi kò leko Èkó ni mo wà ẹ bá mi náà ẹ wá bá mi bí a bá ń dín yín tí bá ń dín yín tó bá dé Èkó ẹ máa sọ fún wa tí bá ń dín yín bá dé Èkó ẹ máa sọ fún wa bẹ́lẹ̀ tá a ṣe àwọn tó ń ṣe ẹ̀gbọ́n náà mọ̀ kò ti yàtọ̀ àwọn tó wá sí first headquarters ní bẹ̀yẹn tí mo rí mọ́tò blue tó gbé jáde náà mo rí wọn ní mọ́tò blue mo ní èmi kan náà wá náà wá náà béèrè mi náà ìyẹn tó máa wá mi tó ní béèrè mi mo ní èmi kan lẹ̀ ń wá àwọn tàdé wà ní mọ́tò wọn ní mọ́tò tó ń kọ Ọ̀ṣun tí plate number jẹ́ Ọ̀ṣun yìí mọ́tò blue Senna blue àti Benz kan white tí wọ́n ti pa àwọn ọlọ́pàá Òṣogbo ìlú àmúni àwọn ọlọ́pàá Òṣogbo kọ tí bá kèmí náà wọ́n máa béèrè mi ṣùgbọ́n ẹ bá lè fẹ́ rí mi sí ẹ lè rí bá lè fẹ́ rí mi ẹ tó bá ní kó róhun náà máa rí ẹ tó bá ní kó máa rí wọn ò ní rí ẹ tó bá ní kó róhun náà máa rí ẹ tó bá ní kó máa rí wọn ò lè rí torí mi ò ń ṣe ọ̀daràn náà mò ń rìn mò ń yan fanda mò ń lọ program mi ò sá anybody mi ò hide ara mi mò ń jáde bó ṣe wùn mí mò ń lọ program mo sì wà ní ìgboro lánàá túra ọ̀tọ̀ àná gbogbo program jẹ́ kí n ṣe lánàá mo wà ń gboro ni náà mo wà ń gboro mi lè ṣe program bí tí mo wà mo jáde mo lọ sí anywhere mo lọ sí Muhammadu family global mo lọ kí wọn mo lọ kí àwọn èèyàn mo lọ káàkiri mo free ìwọ náà wàá wo ayé ẹ̀ ń sìn pẹ̀lú gbogbo owó tó ń ná ṣo ní freedom ó ní freedom kó tá à ń sọ fún ẹni ẹ Saidi pé máa fọpọlọ ṣe wọlọpọ tó bá ń ṣe èmi tó ń rí gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀ ìwà láì mi ń ṣe ọ̀tá ẹ̀ mi ń ṣe ọ̀tá ẹ̀ dólé tí mi ò fẹ́ ni pé ó lè máa bú àwọn àfa aláàfà ó ti wá bú wọn ti fi wọ́n mèkè owó wá òkè bóyá kán wá fi ẹlẹ́bẹ̀ kó wá lọ bẹ́ẹ̀ èmi ló wá fi máa wá pèlú ní ọjọ́ àwọn èèyàn láyé tí mo sọ yìí ń sìn jọ irọ́ ọmọ pa ń bẹ̀ ṣé fọ́tò bàbá ìyàwó ẹ̀kọ́ lélẹ̀ ìyá ìyàwó ẹ̀kọ́ lélẹ̀ àjà ẹ̀yìn kàfáyà kọ́ lélẹ̀ ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ìwọ jáde kí wọ́n kó àwọn kan mí jáde èrò abá ẹ̀ ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ kódà nígbà tó wà nínú ilé gangan gbogbo tó ṣẹlẹ̀ nílé bọ́ṣẹ́ ńlá àgùn gbogbo ẹ̀ wá èèyàn gbọ́dọ̀ jáde tán lórí ìyẹn ni wo èmi kàn fẹ́ jẹ́ kó mọ kíní kan dájú pé àríṣe la àríkà ní bàbá rẹ̀ gùn gbogbo tá a bá ṣe lé ní ọ̀rọ̀ tán ni tó bá dọ̀la ṣó yẹ ọ̀rọ̀ tán ni tó bá di lọ́la bóhùn ẹ̀ máyégún ti dá sí kọlọ́ba ti dáadáa fún wọn kọlọ́ba wà pẹ̀lú wọn máyégún ti dá sí bóhùn ẹ̀ kó gbọ́n tó bá sọ làlálàlálá bóhùn ẹ̀ kó má gbọ́n tó bá sọ làlálàlálá wàá bá wà gan bẹ̀ ẹ wo ẹ̀yin yan mímí lè jù báyìí lọ ibi tí ń pa mí kọlọ́ba ṣe láì wà pẹ̀lú wa kọlọ́ba dúró tì wá ẹ má wọlé bó bá ṣe ń lọ a máa jà yín sí bàbá kí ó gba gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan jà wọn bẹ́ẹ̀ nìkan fa wàhálà mọ́ kódà lóyún kan tó ṣẹlẹ̀ yìí gan gbogbo ẹ ṣe ń ràn àwọn èèyàn lọ́ba lé bàbá ẹ ti fún bàbá yẹn ní power sí gọ́ọ̀mẹ̀ntì ti fún wọn ní security àwa gan security tọ́lọ́hún gan pọ̀ tí ó pọ̀ ju tèèyàn ẹ wo subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin onú mi ló máa pa yín stop playing yóò dáa.